kí Nàìjíríà ọ̀sá dákun abẹ̀yìn ni ẹ dákun ẹ̀yin Nàìjíríà ẹ má dá sí o ẹ jẹ́ amúdẹ́sùn bá ń gbàjẹ́ ní mọ̀ àwọn ara yín pléènì mélòó la ní lẹ́yìn pléènì tí bàbá wa Tinubu ń gùn ẹ tún kàrí tó sẹ́kù ìbẹ̀rù Ọlọ́run ni ò sí báwọn tí ń rúru Nàìjíríà ẹ wo àwọn ìlú tó ń jagun lọ́wọ́ nísìn wọ́n ba nǹkan jẹ́ lọ nísìn náà yìí Ọlọ́run ni kó tètè bá wa paná ogun tí wọ́n ń jà àwọn Amẹ́ríkà Israel pẹ̀lú Iran yìí ẹlòmíì ọ̀dá nǹkan kan mà yọ̀ọ́ bá dogun náà ní kó dogun ní yé tí bọ́ǹbù ó dùn gbà tọmọ ọmọ ọgbẹ́ màmá mi ẹsẹ̀ méjèèjì ọmọ ti gé màmá mi ìyá ó sì ní dúró yóò mọ sálọ ni ogun èèyàn fọ́n ká nígbà wọn ju ògúlù túbọ̀ lẹ̀ wọ́n wá ń gbé bí ọba dogun náà ní kó dogun gan kí ni ń ṣẹlẹ̀ gan Ọlọ́run wọlé Ramadan yìí mọ́sàbá wa ru ogun tó ń jà yìí. Amina. wọ́n láwọn kankan tí wọ́n bá jù ú gbogbo bí atẹ́gùn ẹ̀ bá fẹ́ dé èèyàn mọ̀ gbẹni ọlọ́mọdé ọjà pé ọlọ́mọdé ọjà sí pé third world war lọ́sẹ̀ olùfẹsẹ̀lẹ̀ yìí ogun àgbáyé ẹlẹ́kẹta kọ́lọ́hún ṣàánú wa ni kọ́ wọlé àwọn ọmọ ẹrẹ tí ń bẹ láàrin wa yìí mọ́sá pẹ̀tù sí wọn lọ́kàn Ọlọ́run wọ́n bọ́ǹbù gbogbo nǹkan nísìnyí wọ́n ba nǹkan jẹ́ lọ nísìnyí náà yìí Amẹ́ríkà sì gbọ́n kò múlẹ̀ ti Ìránì ibi tí Amẹ́ríkà wà sí Ìránì ní tí wọ́n jù tí ó lọ Amẹ́ríkà nǹkan náà lágbára àmọ́ gbogbo military base ẹ̀ bí àwọn Bahrain Saudi nǹkankan níbẹ̀ làwọn ju nǹkan sí níbẹ̀ làwọn Ìránì ni wọ́n ju nǹkan sí Amẹ́ríkà jìnnà gan kẹwàá bọ̀ tọ́ Ọlọ́run ni yọ máa sọ̀rọ̀ ẹ̀ nígbọ́n tí ń wí àgbákò ni ọmọkùnrin bàbá Amẹ́ríkà ni Ọlọ́run kọ́ wọlé àìsí wàrà rẹ̀ dákun bá wa pẹ̀tù sí wọn lọ́kàn. Àmín. májògùn yóò dogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run abẹ́. Àmín. gbogbo tí wọ́n máa jù ní àdánwò ni atẹ́gùn ní sìn fẹ́ atẹ́gùn ní sìn gbé gbogbo ni ẹni wọ́n bá fà sí mọ́ báyìí gbé wọ́n sì máa gbẹ. kó tó kan rú yìí ni Ọlọ́run bá wa pẹ̀tù sí wọn lọ́kàn kí wọ́n yanjú ẹ̀. Àmín. Amẹ́ríkà àwọn èsè Islam àwọn díẹ̀ nu wọn ní gba Islam Ìránì gbogbo wọn yẹn mùsùlùmí ni wọn. bàbá tí wọ́n pa ni wọ́n fẹ́ dáàbò bò pé kakuku gbé kú kálọ̀ gbé pamọ́ ó ní gbà tẹ́ bá wá gbé òun 90 million Ìránì àtọ́sẹ́kù bóòní kó wọ́n sí wọn 90 million níjà fáwọn ọmọlẹ́yìn ẹ̀ ẹ̀yin tí wá sẹ́ jà fún wa kí Nàìjíríà ọ̀sá dákun abẹ̀yìn ni ẹ dákun ẹ̀yin Nàìjíríà ẹ má dá sí o ẹ jẹ́ amúdẹ́sùn nígbà tẹ́ ẹ̀ ní mọ̀ àwọn ara yín pléènì mélòó la ní lẹ́yìn pléènì tí bàbá wa Tinubu ń gùn ẹ tó kàrí tó sẹ́kù àtúwá ní nǹkan ìjà kankan wọ́n ń jù báyìí yọ wọlé wa ni ṣé báwọn tiẹ̀ ní kankan ti ń dá padà tí wọ́n ń bọ́ǹbù mí lójú sánmà ipe òní wọnú ìlú wa Nàìjíríà ò ní kankan a máa ní olè àmọ́ owó jí kó owó tó yẹ kó fi tọ́jú ìlú wa kí náà má ṣẹ́jú má kéka kọ́ má ṣe má ká má gbádùn pé ṣe ayé wa àpò àwọn kan ní ń bọ́ sí a ní yìí hùn èmi ọmọ pé orílẹ̀-èdè máa jẹ ọlọ́pàá lówó Nàìjíríà number 1 ká jẹ ọlọ́pàá lówó èló lẹ́ ń fún wọn àwọn ọlọ́pàá kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ní kò sí ti ń gba 2 million sálárì èló lẹ́ ń fún wọn tá a tún jẹ wọn lówó àwọn ọmọ ọlọ́mọ àwọn náà gbọ́n nígbà wọn ti di pé kúkú ń ṣe àwọn bó ti wù yín ni báwọn kan bá dúró ní òpó ní ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ tó báwọn kan bẹ́ òpó ní ẹlẹ́ẹ̀kẹfà bọ́ọ̀ báyìí ti débẹ̀ tó wà ń pẹ́ yes bí wọ́n bá ti ń sí sẹ́fù pé kí all the document is na who dey ask you paper abeg bring money